gómìnà ìpínlẹ̀ Sokoto Ahmed Aliyu ti pàṣẹ kí wọ́n san owó oṣù igbe fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ náà ó wí pé òun fẹ́ kí gbogbo àwọn èèyàn tó wà ní ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n rí owó fi ṣọdún iléyà tó ń bọ̀ lọ́nà yìí. Láti ìlú Mẹ́kà ni gómìnà ti pàṣẹ nítorí pé ó wà ní ájì báyìí akọ̀wé rẹ̀ Malam Abubakar Bawa ló fi ọ̀rọ̀ náà léde lówùúrọ̀ òní pé àwọn yóò san owó oṣù tó ń bọ̀ lọ́jọ́ ajé ọjọ́ 2 oṣù igbe. Èyí ni ìgbà kẹta tí gómìnà ìpínlẹ̀ Sokoto yóò san owó oṣù àwọn òṣìṣẹ́ ṣáájú kí oṣù tó parí nítorí ọdún. Gómìnà Ahmed Aliyu wí pé ìrọ̀rùn àwọn aráàlú òun ló jẹ òun lógún òun fẹ́ kí gbogbo wọn kí wọ́n ṣe kí wọ́n dáwọ́ dùnú lásìkò ọdún iléyà tó ń bọ̀ yìí.